ẹ̀yin èèyàn mi ṣebí tá bá ń sọ̀rọ̀ nípa àṣà àti ìṣe ilẹ̀ wa ó dáa ká máa mú àwọn ọmọ wa mọ̀ dáadáa o ṣe rí èso yìí ni wọ́n ń pè ní èso ìgbá at first bí mo ṣe wọ inú ìlú yìí bí mi ṣe rí èso yìí àsọmọ Èkó mo ní ẹ wá wo watermelon bí gbogbo ṣe bẹ̀rẹ̀ sí ní fi mí ṣe yẹ̀yẹ́ nìyẹn wọ́n ní watermelon ní kí n ka àfìgbà tí ẹnìkan sọ fún mi pé èso tó ń so igbá ni inú mi dùn gan torí ó jẹ́ ìgbà àkọ́kọ́ èmi ò mọ̀ pé igbá máa ń so ní o mo rò pé bóyá wọ́n máa ń mọ̀ òdì ẹ̀ ni o so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa mú àwọn ọmọ wa mọ ilé kó máa mọ àwọn nǹkan kan nípa Yorùbá especially àṣà wa láti mọ ohun tí wọ́n ń ṣe thank God èmi ti mọ̀ pé igbá máa ń so ṣẹ́ ti rí fún àǹfààní àwọn tí wọn ò mọ̀ ṣẹ́ ti rí èso tí ń so igbá ni o. ọ̀rọ̀ rẹ ti gbọ́ yẹn gbogbo àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká mójútó àwọn nǹkan ìní wa ẹ jẹ́ ká máa kọ́ àwọn ọ̀dọ́ wa